nípa ìfẹ́dùkọ́ra wọn lẹ́nu yìí ó láwọn fíìmù kan tí mo sì mi àti dádì ò lè wò mo máa ń béèrè pé ṣé mi ò ṣiṣẹ́ mi dàtọ́ yẹ pé ìyẹn nìkan lè máa rí. Bolaji Ogunmola ọmọ Ìbàdàn ni ọmọ láti Ọ̀yọ́ state the original Ogunmola ìyẹn gangan original Ogunmola yẹn gangan ni mo ti ilé yẹn ni mo ti wá mo jẹ́ òṣèré tíátà mo jẹ́ àwọn tó máa ń produce film mo jẹ́ oníṣòwò no láti kékeré kan ni mo ti mọ̀ pé iṣẹ́ tíátà mo fẹ́ ṣe ìgbà tí mo wà secondary school science student ni mo jẹ́ so grandfather mi ni mo bá gbé and mo rò pé doctor ni iṣẹ́ doctor ni màá ṣe because mo wà very brilliant. Ní University of Ilorin mo lọ ṣe plant biology mi ò mọ̀ kankan nípa plant tí mo lọ kà gbà tí mo wá sẹ́kọ̀ọ́ tí mo wá bẹ̀rẹ̀ acting career mi mo wá lọ ṣe national open university mo lọ ṣe entrepreneurship and business management. Ìgbà tí mo sọ fún àwọn parents mi pé mo fẹ́ ṣe iṣẹ́ tíátà màá mi kọ́kọ́ fẹ́ rẹ́rìn pé o ò tí ì nǹkan fẹ́ ṣe mo wá explain fún wọn pé pé foundation ni màá mi sọ pé o ò lè ṣiṣẹ́ iṣẹ́ tíátà bíi bó dáàdi sọ pé o fẹ́ ṣe ọmọ tàbí léèrè stereotype yẹn wà bẹ́ẹ̀ pé ìyọ̀bá yìí ló máa ṣe bẹ́ẹ̀ but mo ní tó bá yẹ pé lóòótọ́ ẹ kọ́ mi dáadáa ó yẹ kí ní values yẹn going forward and literally nǹkan tó jẹ́ kí inú mi dùn ni so wọ́n accept it was hard ó tough o even till now ó láwọn fíìmù kan tí mo sì mi àti dádì ò lè wò tó yẹ pé tó bá wò bá ìdí tí mo fi mú iṣẹ́ English ní ṣíṣe ní inú film kò ṣe nǹkan kan tó lọ títí bẹ́ẹ̀ yẹn náà torí mo ṣe Yorùbá film dáadáa ó kàn jẹ́ pé wọ́n pè mí sí ti English púpọ̀ ni kò ṣe pé mo sọ pé mi ò ṣe Yorùbá in fact mo like Yorùbá báyìí kí mo tẹ̀ ti mú ṣe Yorùbá gan bóyá màá ti lè sọ Yorùbá yìí dáadáa. Nípa ìfẹ́dùkọ́ra wọn lẹ́nu yìí wọ́n kíkọ́ síbẹ̀ pé wọ́n gbọ́dọ̀ ṣe báyìí wọ́n ní kọ́ síbẹ̀ pé directors jurisdiction ni and to be honest with you fíìmù jẹ́ iṣẹ́ tó yẹ pé iṣẹ́ ni so characters la play kò ṣe real life tèmi ó lè jẹ́ pé èmi gan fúnra mi ò mọ ìfẹ́dùkọ́ra wọn lẹ́nu normally tó jẹ́ pé orí set nítorí character yẹn yóò gbọ́dọ̀ lẹ́nu gbọ́dọ̀ make it believable so mo máa ń béèrè pé ṣé mi ò ṣiṣẹ́ mi dàtọ́ yẹ pé ìyẹn nìkan lè máa rí because tí wọ́n yẹ pé transport sínú fíìmù yẹn lọ́tọ̀ ìyẹn gan rárá kọ́ lẹ́ máa rò ẹ máa rògbò totality of a film ni kò ṣe one thing but nah it's not it's the list of what a film should be. Ẹgbàá mi lọ́rọ̀ owó Daniel wá lé ẹ kó má jẹ́ kó Daniel colleague mi ni ẹ̀gbọ́n mi ni ẹni mímọ̀ mi ni bọ̀ iṣẹ́ nìkan ló dà wá pọ̀ mo gbàgbọ́ nínú marriage that institution mo gbàgbọ́ nínú ẹ̀ mo máa marry ìjọ kan mo máa bímọ tèmi so rúmọ̀ gidi ni pé mi ò believe in marriage kò ṣe yẹn o àtọ́ mo believe pé ọkọ àtìyàwó kí wọ́n jọ wà papọ̀ ni believe tèmi nìyẹn mi ò tí máa rí na so just bá ti sọ fún mi pé pẹ́pẹ́ sí o mo ti lólúwa but láti 2021 you know I believe láti 2021 tí mo pé àwọn èèyàn single 5 years ago àṣepèrè àbádúrà àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run.